agùn ilé olówó ilé ọlọ́rọ̀ ni wọ́n ti jáde wá àmọ́kùnrin tí orí rẹ̀ pé tó nǹkan tí ń ṣe eléyìí ó pọ̀ tó. Allahu akbar. wọ́n ṣe fẹ́ obìnrin nítorí owó èèyàn kéèyàn ní ọ. Allahu akbar. kò sífẹ̀ẹ́ tó yẹ kóró àwọn yẹn wọ́n yìí ṣe ń tó wúlò lànàbì fi tì í ṣáájú. Allahu akbar. àìwúlò wọn lànàbì fi tì í ṣáájú. wa hasabiha. ní sùúrù àkí ìyá Jamiu. radiyallahu ta'ala wọn dáadáa. wa hasabiha. ìyá Jamiu rèé ó rẹwà dáadáa. ó fàìn dáadáa. wọ́n rẹwà. ní sùúrù tó bá ṣe wípé torí ẹwà rẹ̀ ni wọ́n torí ẹ̀fẹ́ nílé Maulana Sheikh Rabiu. ó tó bẹ́ẹ̀. àmọ́ bó bá wá ṣe pé ẹwà yẹn nìkan bá ní bí ò bá lè sí àwọn èyí tó kù ẹwà yẹn wéèsì. wà máa lè à. wa maliha. èèyàn lè fi obìnrin nítorí wípé ó lówó àbí wọ́n lówó nílé wọn. bóyá wa hasabiha. èèyàn ò wá máa fẹ́ obìnrin nípa ilé tí ó ti jáde wá. ẹ dákun tó lọ lọ́hùn ibẹ̀ yẹn gan ni mo fẹ́ ṣàlàyé láàrin ìṣẹ́jú kan torí n tí n fẹ́ lò níbi àdìsí yẹn nìyẹn. ní sùúrù sọ fún ẹ wípé kọ́ máa wá rò é pé ta lè ṣe ṣe ò bá gbè. wọ́n sì ní ọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ èèyàn sọ ń gbangba àmọ́ ọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ tó bá gba pọ̀ sọ ní gbangba sọ ní gbangba. kéèyàn ó tó lè fẹ́ obìnrin tó tóru éèjì tí obìnrin lọ́dọ̀ àwọn oníkéwú tó bá lo ṣẹ́kẹ̀sì àmọ́ máa yà wọ́n lókè o. tí lọ́dọ̀ àwọn oníkéwú nígbà tí wọ́n máa lo ọ̀gbẹ́ni yìí àwọn ẹlòmíì ti kéwò báyé wọ́n wá rò pé tàkìrì ni ipe wọ́n fi ń yẹ̀yẹ́ nìyẹn wọn ò ní mọ̀ pé wọ́n fi pọ́n lé parí ni. bẹ́ẹ̀ náà ni irú eré ti wí pé kéèyàn tó lè fẹ́ irú obìnrin yìí pẹ̀lú adúrú ọjọ́ orí yìí kó tó wá bá ní òdìndín bó ṣe yẹ kóbìnrin ó jẹ́. àṣé yẹn ń bẹ nínú tó lè mímí náà ṣe fáàrí tí àwọn baba ńlá baba wa máa ń ṣe láyé ìjọsí wípé mo bá yàwó mi lé ni. wọ́n lálẹ́ àmì sí. ọ̀sìnbẹ̀. àkọ́kọ́ nìyí wọn o. ẹlẹ́ẹ̀kejì ni wípé ńjọ́ tí ń pàdé rẹ̀ a parí iṣẹ́ tẹ́ríbíà àwa ń ṣe àwọn wúwúwú tí ń bẹ lẹ́yìn tẹ́ríbíà lọ́wọ́ nígbà náà. obìnrin tẹ́yìn ọba pàdé lásìkò tí ń ṣe àwọn iṣẹ́ kankan lọ́wọ́ fúra sí kíyèsára rẹ̀. kíyèsí ń tó ń ṣe lọ́wọ́ nígbà tó pàdé obìnrin kankan kíyèsí ń tó ń ṣe lọ́wọ́ nígbà tó sùúrù ọmọ kankan. bẹ́ẹ̀ ni ìgbà mi ń bẹ ìyá tó bímọ fún ní lè jẹ́ lérí ibú ọmọ rẹ̀ ò sì ní jẹ́ lérí ibú òun ni àwọn oní irisì ni wọ́n fi àǹbàlí ẹ̀fì jókòó yẹn ẹ ṣàfilẹ̀ tó ẹ má ṣàtúnṣe nǹkan kan ẹ gbà pé lásìkò yìí bí gbogbo nǹkan ṣe fọ́kọ́lọ́ rí ló ṣe rí yẹn bó bá wáyé ẹ máa wá túnṣe àní lọ́dọ̀ àwọn ní mírásì wọ́n ní bá a bá fẹ́ pín ogún yàtọ̀ sí bí àwọn èèyàn ṣe wá ń pín ogún ọ̀rọ̀ ipe ẹrú ló bí ẹnìkan ọmọ ọkọ ló bí ẹnìkan ọmọ àlè ló bí ẹnìkan kò dé inú ọ̀rọ̀ mìíràn ọ̀rọ̀ iris ipe àfẹjogún lálàlàlà kò sí tó jọ mọ́ bẹ́ẹ̀ ìyàwó tí wọ́n fẹ́ lé ìyálé kò bá jẹ́ ẹrú jù bẹ́ẹ̀ lọ nǹkan kan náà ni ọmọ rẹ̀ àtọ́ni tí ó jẹ́ ọmọ ọkọ òtìjọ tíyàwó rẹ̀ tó jẹ́ ọmọ olówó tó jọ máa bí yìí ìkankan náà ni abilẹ̀ ẹ̀kọ́ ló ṣe ń bẹ bẹ́ẹ̀ bó ṣe ń bẹ ní àrò pé mo gbàgbé fíkìwù tó tó láì má jẹ́ ká wọnú kéwù à ń sá fún gbogbo àwọn àárín yẹn gbogbo àwọn àárín yẹn à ń sá fún. wọ́n nà sàbíà ọ wá àsàbíà ọ wá bí ẹbí mi ìbá da títí ń gbà mí ọkùnrin máa ń parọ́ fẹ́ obìnrin bẹ́ẹ̀ ni obìnrin náà máa parọ́ fẹ́ ọkùnrin. àtàwọn inú mi dùn pé wá sí wa lónìí ó wá ṣe déédéé ọjọ́ ìbí
sayyidatu al-ula ni àbí al-awwal. anakumullah. anakumullah kọ́ májà kọ́ pa àmọ́ kẹ́wò ní anakumullah bábọ̀ ní ìṣe lọ́dẹ anakumullah. yìí ń tọ́ bá fi kí oyan tó fi kí oyan tó ẹ̀ ní o. Al-Mahabubu. akílò wa ń wí wọ́n ní sí al-ula ni àbí al-awwal wa ní anakumullah. yóò dà fún ìjọba yóò dà anakumullah. Al-Mahabubu. níbi táwọn tí wọ́n ju gbogbo ìmọ̀ wọn ò tó kòkòkún pálí ìṣáná táwọn náà ń darí ẹrú káàkiri páwọn tí mọ̀ wá dáná kúmẹ̀ ọ́ sọ̀ jẹ́ kọ́ mọ̀ pé àmọ́ bó ṣe jẹ́ ni. Wa hasabiha. wà á sọ bí àjèrè ó di ajá náà fún un la ọ̀nà fún un la ìwúlò láàyè yẹn. As-sayyidatu al-ula. Radiyallahu ta'ala anhu. ọ wà á wú. Awla sayyidat. ẹ mi ò wá mọ̀ yẹn. Radiyallahu ta'ala anhu. àmọ́ wọlé dé. Anakumullah. torí ọ̀fẹ́ alámì síbẹ̀ ni ẹ̀ tó wọlé. Anakumullah. kọ́ máa ń da fẹ́ gbéyàwó wa lórí gbogbo obìnrin tí ń gbé láyé àmọ́ gbàdá àti fi alámì sí ìfẹ́ yín àti fi tó wá. Radiyallahu ta'ala anhu. ẹ tó náà fẹ́ mú wa náà kó rò dáadáa kó tó náà fẹ́ mú wa. Wa hasabiha. ànákùnrin ó máa parọ́ fún obìnrin. Radiyallahu ta'ala. obìnrin gan ó máa parọ́ fọkùnrin àìmọye obìnrin mi ń bẹ tó jẹ́ pé runtọ́kùnrin sí láti fìfẹ́ obìnrin lòun náà sí ẹlòmíì ò ní ran yóò sì parọ́ márùn mi pé ràn mí lòun ti jáde Allah. kò sì jáde láti ran yẹn Radiyallahu ta'ala. kò sí ń bẹ̀. Radiyallahu Ìkà ta'ala. ń kílèmù ra òun ni. bẹ́ẹ̀ ni ìjọba pé bẹ́ẹ̀ bí bá da púpọ̀ ńgbà mí èèyàn ó fi ṣẹbí Allah. èèyàn ó ní ẹbí òun lẹbí yẹn. Masha Allah. ẹbí yẹn da púpọ̀ ni ẹlòmíì ẹbí tó ti jáde gan-an lóbìnrin kì í ṣe ẹbí ire Allahu akbar. ẹbí ire kan ló ti jáde yóò wá parọ́ ọmọ ẹbí mi kódà ẹ ti gbé sílé tọ́tẹ̀ nímọ̀ pé kì í ṣe inú ẹbí tẹ mọ́mọ́ ló ti jáde. Aṣọ pàṣẹ ara rẹ̀ máa bí òun ni. ànẹ́lòmíì ó ti ẹ ti gbẹ́lòmíì sílé tán kẹ́ ẹ tó máa rí àwọn masawiyat. Kẹ́tọ́ máa rí oríṣiríṣi àwọn àléébù. àwọn nǹkan tí ò ṣeé sọ síta ẹ padà wá máa rí nípa rẹ̀. Irú eléyìí kì í ṣẹlẹ̀ nù náà hùn. ẹ wà fi ṣoṣù ẹ fi para. Allah. irú tẹni tó ń bẹ ń jòkó yóò rí bẹ́ẹ̀. Alhamdulillah. ẹni tá a mẹbí rẹ̀ tá a mọ̀ràn rẹ̀ ni àmọ̀ ya tó bí àmọ̀ bàbá tó bí. Wa diniha. Asabin wa nasabin. bẹ́ẹ̀ ni tó yà kàkéde tó fẹ́ kàyẹ ká round up. Summa min nutfatin. àtọ̀ yàtọ̀ sátọ̀ àtọ̀ lálùbáríkà jù àtọ̀ lọ. Thumma ja'alakum azwaja. ọlọ́run ni mo wá mọ̀ mo wá ṣe yín ní takọ̀tabo nígbà tí wọ́n bí àwọn èjìrẹ́ yìí. bẹ́ẹ̀ ni Ẹ nígbà ṣàlàyé fún ọjọ́ kan. bẹ́ẹ̀ ni gbogbo ìbejì kọ́ lè jìrẹ́. Allahu akbar. bó o bá ti rí ìbejì tí wọ́n ń lé para wọn láti para wọn ìbejì ni wọ́n èé ṣe èjìrẹ́. Allahu akbar. ìbejì wọ́n bí wọn ní méjì ni wọ́n èé ṣe èjìrẹ́ wọ́n bá jẹ́ èjìrẹ́ ni wọ́n á rẹ́ gbogbo nǹkan wọn ó máa ń bẹ́ bó ṣe rí nìyẹn. Radiyallahu ta'ala anhu. bó ṣe rí nìyẹn. Al-mahbub. bó ṣe rí nìyẹn. Thumma ja'alakum azwaja. tó o bá ti rí ìbejì tó ń gbà tara wọn ìbejì ni wọ́n èé ṣe èjìrẹ́. èjìrẹ́ òun ni méjì tí wọ́n jìjọ rẹ́ èjìrẹ́ nìyẹn wọ́n jọ wá wọ́n sì jìjọ rẹ́. ó ti yé àbáníkà máa ṣàpèjúwe lára àwọn ọmọ ànábì Ádámù kò sáyè fún yẹn náà. Wa ma tahmilu min untha wa la tad'u illa bi'ilmihi. ihun tí aboyún gbé sínú ẹnìkan ò lè sọrú tí ó jẹ́ ẹnìkan ò lè sọrú tí ó yà. àdúgbò yìí bọ́ọ̀ bá ní ìṣèbí scanning sọ fọ́kùnrin ni scanning sọ fọ́bìnrin ni. báwọn èèyàn bá rí tẹ́mi sọ ìrádà tèmi tí mo sọ lórúkọ ó ní ohun tó fà á ọ̀rọ̀ kọ̀ọ̀kan èèyàn sọ ń gbangba àmọ́ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ń bẹ téèyàn ó máa sọ ní gbangba àìmọye oyún táwọn èèyàn sọ pé kò sí nǹkan kan nínú ẹ̀. Allahu akbar. àìmọye oyún táwọn èèyàn sọ fọ́kùnrin ni yóò jọ obìnrin wọn lóbìnrin ni yóò jọ ọkùnrin. ẹlòmíì náà lè sọ ìrádà tí òun mọ tẹ́mi fi sọ ìrádà tèmi tí mo. èrò ń gbọ́dọ̀ ló ṣe oyún táwọn èèyàn ti ní kọ́ lè fọ́ dànù. ó ní ìtumọ̀ ìrádà tọ̀dọ̀ mi ti Ìrádà tó mọ́. èmi dédé sorúkọ ọmọ. ó dàbí yìí tá a bí gbẹ̀yìn yìí istijaba tá a bí gbẹ̀yìn yìí. bẹ́ẹ̀ ni
ọ fi ọ̀rọ̀ lẹ̀ díjọ́ ọ̀rọ̀ المحبوب رضي الله ọ fi ọ̀rọ̀ lẹ̀ jíjọ́ ọ̀rọ̀. tó fi kú ọ̀la spíkà ń béèrè lọ́wọ́ mi pé kí la sọ ọmọ ó fẹ́ ṣe àwọn presentation kan mo ní mi tí ì mọ̀ signal tí ì di. sí spíkà obìnrin Allah. kò mọ̀ gbàgbọ́ ìdílé sorúkọ Masha Allah. ó dàbí tí mo dáadáṣẹ́ rábíù bá fẹ́ jáde ńgbà bí ká bá múra tá à ń bẹ ní ojú ọ̀nà tá à ń retí pé kí bàbá bọ́ta pé aago mọ́kànlá ni bàbá sọ pé a máa gbéra aago méjìlá ni bàbá pẹ̀lú ògo ọlọ́run aago mọ́kànlá lè dago kan bẹ́ẹ̀ ni Bẹ́ẹ̀ni. bí ò bá rí signal látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀. الله أكبر ṣe bí signal ni ànábì Ìsá ò rí níjọ́ sí ìjọ tí wọ́n fẹ́ pa ànábì Ìsá òun làwọn tí wọ́n ní wọ́n pa Jésù lórí wọn kọ́ Qataluhu. orí wọn ò pé orí wọn ò pé Wa ma salabu. má ká yà ní sùúrù fi kéwlẹ̀ orí wọn ò pé ìntọ́ ànábì Ìsá ká ànábì Ìsá ó jáde kó wá sí òun ànábì Ìsá ò sì rí signal táwọn ẹni ọlọ́run bá rí signal wọn ní jáde الله ó أكبر dà wá kéékèèké yìí ń gbà mí bàbá fẹ́ tráfù alógìdì ni à ń lọ yọ àná kìíní kan ni ẹlòmíì ò máa rí i pé ó lójú tráfìlì tá a lọ láyé yìí tí ò jẹ́ pé pẹ̀lú bínú la fi kú o n kò wá rìn bẹ́ẹ̀ ni ṣáà fọ̀rọ̀ mi lẹ̀ ò lè rí ìdí mi fọ̀rọ̀ mi lẹ̀ nǹkan kan náà làdìjọ́ rí ni رضي الله تعالى عنكم yìí máa sáré ka tètè kọ́fà ìrìn àjò ka tètè kọjá àwọn ibì kan gbà mí tóun ò ní mọ̀ pé ó láwọn ibi tí mo fẹ́ ká kọjá ká tó náà rìn ní fàájì èmi ò wà bá dá mi dúró yóò máa dé lágo méje èmi ò máa ṣe kìíní ìjẹ́ lómi lẹ̀ ìwọ mọ iye ibi tí ọlọ́run ní kí n kọjá kásìkò yẹn tó ni. الله أكبر Ànábì Lútù kì í ṣe pé bóyá wọ́n sọ fún yín pé kó jáde lé kásùbọ̀ tó ni. Tàbá ti ń sọ jẹ́ kọ́ máa lọ ámbàlí ó náà ń mọ̀ kéwú ó náà ń mọ̀ kéwú gbogbo tí ń wí yẹn jó máa lọ wá nù Kùránì fún rẹ̀ ẹ má kà á torí ámbàlí ẹ má kà á yà rárá kámbàlí máa wà fúnra rẹ̀ ni ẹ má kà kankan ámbàlí ó yá ẹ jẹ́ kó máa wá gbogbo ẹ̀ jáde fún rẹ̀. wọ́n ní kó jáde kásìkò tó bó ṣe wá rí nìyẹn signal ní gbogbo ẹ̀. وما تحمل من أنثى ولا تدع إلا بعلمه. kọ́lọ́ ń ṣàánú mi mo sì fẹ́ sọ kí n tó gba báyìí yìí ipe tó bá ti pé 10 minutes gẹ́gẹ́ káfà sọ fún mi kí n stop àmọ́ kọ́lọ́ ń ṣàánú mo fẹ́ sọ fáfá ipe tó bá ti pé 10 minutes gẹ́gẹ́ kí n stop torí mo ní mo ní gba máìkì lẹ́ni rárá ni mo ní mo ní gba máìkì rárá. ìrádà Ọlọ́run náà nìyẹn. bẹ́ẹ̀ni oh God ka àsálàtù tí àwọn wàlí Ọlọ́run tó ń bẹ lójú ọ̀nà Tìjàní àmàǹkà tí ìrádà ń bẹ nínú ẹ̀. Allahu Akbar. ó mọ́ ni. Allahumma inni nawaitu أن أتقرب إليك بذكر صلاة الفاتح لما أغلق استغراق العبد وشكر والصلاة على سيد الوجود ومع ملائكتك ومع كل شيء في عدرة قدس سر ذاتك ومعالي أنس أسماء صفاتك ومعالي أنس نور صفاتك وأسمائك بعدد كل 1000 آياتك في 1000 آياتك ب1000 آياتك nísùúrù yóò máa jókòó yóò ní Sufi òdà Tìjàní òdà èwo ló dé ikú fọlọ́run nínú oríkì ọ̀tẹ̀ nígbà tí kéwú òye máa kà á lọ. وعلى عدد التجليات 1000 آياتك في 1000 آياتك ب1000 آياتك وعلى عدد تجليات لام علمك في لام علمك وعلى عدد تجليات إرادتك لام إرادتك وعلى عدد تجليات آي قدرتك في آي قدرتك بآي قدرتك الله اللهم صل على سيدنا محمد الله أكبر آله وصحبه وسلم. nígbà tí ò lọ wá ti mọ̀ ó ní táwọn Sufi ń wí òdà bẹ́ẹ̀ ni gbàtí o mọ kí o bẹ́ẹ̀ ni gọ́gù ni Google làfà rẹ̀. وما تحمل من أنثى ولا تدع إلا بعلمه. a wà níbi
ọjọ́ bíi Sheikh Sabana níjọ́ Jímọ̀ Radiyallahu ta'ala ankum. wọ́n wálé wọ́n gbé wa tóbi ju bá a ṣe tó lọ kí ọlọ́run ọba má jẹ́ kí gíga tiwọn náà dúró láéláé. Àmín. nínú ọ̀rọ̀ tí mo sọ ní ọ̀dọ̀ Sheikh Sabana nìyẹn mo wá fi tọrọ àdúrà pé bọ́lọ́wọ́n bá ṣe jẹ́ káwọn sọ kalẹ̀ rí káwa náà ó sọ kalẹ̀ rí. Àmín. mo ní nípa wípé kọ́ ọmọ ó pé 70 years láyé tó bá ṣe ní ìyá tó ṣe ní bàbá kò tí ì kú lábíkú Allahu akbar. kò ì kú lábíkú o kò bá pé 70 years tó bá kú ìṣojú bàbá rẹ̀ àbíkú ọmọ ni o bó bá kú ìṣojú ìyá rẹ̀ àbíkú ọmọ ni o mo wá sọ níjọ́ náà lọ́dọ̀ Sheikh Sabana pé Ọlọ́run ti ní kẹ́yìn ó kò nínú àbíkú ìyá tí wọ́n ò tí ì kú bàbá wọ́n ò tí ì kú Ọlọ́run ọbọ̀ máa ṣàwa náà lábíkú. Àmín. lẹ́ẹ̀ni àfìṣàdúrà fún wọn tó ń ṣọjọ́ bí lónìí Àmín. Ọlọ́run ò ní ṣe wọ́n lábíkú. Àmín. وما يعمر من معمر Ọlọ́run ẹni tó bá sì ń wá á jẹ́ kí ẹ̀mí rẹ̀ gùn á lọ lára. عن أنس بن مالك رضي الله عنه Dáúdà. قال الرسول ما من عبد يعمر في الإسلام 40 سنة yóò dà fún ọ. إلا صرف الله عنه أنواعا من البلاء الجنون. ní sùúrù farabalẹ̀ má sáré Ànábì ló wí bẹ́ẹ̀ o. sallallahu alayhi wa sallam. Ànábì ní nínú gbogbo ọmọlẹ́yìn mo tún sọ lọ́dọ̀ Sheikh Sabana. radiyallahu ta'ala. níjọ́ náà wí pé Maulana Sheikh Ibrahim wí pé radiyallahu ta'ala. gbogbo ọmọ tí bá ń bẹ ní ojú ọ̀nà bàbá rẹ̀ títí tó fi pé ọmọ 40 ọdún ní ojú ọ̀nà àwọn ẹni Ọlọ́run tí bá ń bẹ ń bẹ fún 40 ọdún láì ṣe nǹkan míì yàtọ̀ sí nǹkan tí bàbá yẹn ṣe ẹ má sọ wípé ó ti fẹ́ dàbí bàbá yẹn Sheikh Ibrahim ní ó ti di bàbá yẹn gan. Allahu akbar. mo wá sọ lọ́dọ̀ Sheikh Sabana ní ọ̀nà pé ẹ̀yin lẹ ti kọjá 40 ọdún yìí tó sì dá wa lójú pé ẹ ṣe nǹkan míì yàtọ̀ sí tí bàbá yín ṣe. Allahu akbar. Ànábì wa ní gbogbo ẹni tó bá lò gbèsè ayé rẹ̀ lórí ìjẹ́ mùsùlùmí tí ò pa nǹkan kan míì papọ̀ mọ́ ìsìláàmù rẹ̀ tó fi di ọmọ 40 ọdún ṣé 40 ọdún làwọn ilé wa ṣe lónìí kéèyàn tó máa ṣe khamsun. Allahu akbar. 50. Allahu akbar. Ànábì wa ní àníbi tó bá ṣe 40 ọdún. Sarafa Allahu anhu anwa'an min al-bala'i. Ànábì ní àwọn bàláwù àwọn àdánwò kan bẹ Ọlọ́run ọbọ̀ mú kó nínú ìgbésí ayé rẹ̀ àwọn àdánwò yẹn ò lè jẹ́ tiẹ̀ mọ́ bó bá ń bẹ lójú ọ̀nà ẹ̀sìn ní kọ̀ọ̀kọ̀ ní gbangba ni o a pé ẹni tí ń ṣẹ̀sìn rẹ̀ ní àmúlùmọ́lá o torí àwọn èèyàn náà fẹ́ já ọ̀rọ̀ Ànábì nírọ́ òpònú lẹ́ni ọ̀hún Allah. ọjà ọ̀rọ̀ Ànábì nírọ́ ọmọ ọdún tànábì ti sọ̀rọ̀ ajá káwọn òyìnbó tiẹ̀ tó wá máa ṣe rìsáàṣì wọn débi tànábì sọ Sallallahu alayhi. tànábì ní tí ajá bá kẹnu bọ abọ́ kẹfì èpè fọ́ lórí ẹ̀mí èlò ẹ̀mí èje wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lè ń ṣe àwọn nǹkan tí wọ́n fi ń rí àwọn jáàmùsì owó tó tànábì ti wí ọ̀rọ̀ Ànábì lọ́wọ́ àná fẹ́ jà nírọ́ ọ̀nà fẹ́ jà ọ̀rọ̀ Ànábì ní Sallallahu alayhi wa sallam. májà yá. Sarafa Allahu anwa'an min al-bala'. àwọn bàláwù kan bẹ kò lè jẹ́ tẹ̀yìn ọ̀hún wọn láyé ibẹ̀ láti dúró. Al-jununu. ẹni ọ̀hún ò ní ya wèrè kẹ́yìn àríyé rẹ̀ Ọlọ́run ní jẹ́ àyà wèrè. Àmín. Wal farabalẹ̀ àná Ọlọ́run ní jẹ́ àyà wèrè. Àmín. Allahumma ìkọ́rẹ́ amin. ló pé wèrè ni. Radiyallahu ta'ala. wèrè onígbà tí fi ń sinmi wèrè onígbà tí fi ń sùn Allah. irú oorun tó ń sùn tí ìjọ tí wèrè bá sorú rẹ̀ ìjọ náà lè ara rẹ̀ ó yá. Allahu akbar. òun ló fà tó fi jẹ́ pé àkọ́kọ́ nǹkan tí wọ́n máa ń ní kàn ṣe fún ẹni tó bá ya wèrè láyé á ní kàn gun lábẹ́rẹ́ abẹ́rẹ́ tí ó fi sùn bọ́ ọba rí tí wèrè sùn ìwọ lọ́rọ̀ pé bóyá ó sùn o wèrè ó sùn o yìí tún bá wọn fà á níbòmíì lọ́wọ́ ni o yìí ń ṣèjọ̀gbọ́n lọ́wọ́ ń bòmíì ni ń bá wọn fà á lọ́wọ́ ni o pásítọ̀ ìfẹ́lẹ́ Ọlọ́run ṣàánú o àwa tó bí sí àárín mainland àmọ́ yìí wèrè púpọ̀ o tọ́ra máa ń tọ́ wèrè káàkiri kékeré ni ìjọta lọ tọ́ sílífà ó fọ́ orí èèyàn tó méje ládùúgbò nítorí tiwa orí àwọn èèyàn wá ń ṣẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni kọ́lọ́ ń ṣàánú gbọ́dọ̀ má gba èèyàn gbọ́dọ̀ má gba bí àìmọ̀ kọjá ńgbà gba bí àìmọ̀ kọjá ni sílífà sùn jọ́nà wá lè kaṣọ̀ bora láre
a ní ìlànà fi ṣe o kò sì sùn tẹ́lẹ̀. akọ̀fẹ́ kó dàdúgbò òru náà ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni yẹ̀lí ni láyé pé ọ̀rẹ́ fi ṣògùn owó. nígbà bàbá wa ò ṣe farabalẹ̀ nígbà bàbá wa ò ṣe àwọn ò ṣe wá ṣe. alhamdulillah. béèyàn bá rí wèrè lójú ayé tí wèrè bá ń bọ̀ báyìí kéèyàn tètè yà báyìí kó tètè sá lọ ni àmọ́ àwọn aláṣírí wọ́n ní téèyàn bá rí wèrè lójú oorun kó dúpẹ́ fọ́lọ́run ni. Allahu akbar. ẹ à lọ síbi àṣírí àǹbàlí ọ̀ tí ì rí wèrè lójú oorun. bí òun alẹ́ yá bí. àná ní téèyàn bá rí wèrè lójú oorun wọ́n ní kéèyàn ó dúpẹ́ ni. alhamdulillah. ẹ àwọn aláṣírí lọ sọ bẹ́ẹ̀ ni ẹ ṣe aláṣírí o. ó mọ̀ túmọ̀ rẹ̀. kúlù radiyallahu ta'ala anhu. bọ́ọ̀ bá ní tí wèrè bá ń bẹ̀ ṣeré lójú oorun sọ̀bọ̀ túmọ̀ yẹn náà. Alimabu kúlù radiyallahu ta'ala anhu. tí wèrè bá wá ń báyàn jà lójú oorun. radiyallahu ta'ala anhu. Allahu akbar. radiyallahu ta'ala anhu. ẹ̀ṣẹ̀ṣẹ̀ yìí àti gbọ́. radiyallahu ta'ala anhu. radiyallahu ta'ala anhu. وما تحمل من أنثى ولا تدع إلا بإذنه وما يؤمر من مؤمر ولا ينقذ من عمره إلا في كتاب. ẹni tọ́lọ́run bá ní kẹ́mi rẹ̀ ó kúrú ọlọ́run bá ní ti ń bẹ lákọọ́lẹ̀. wal juzamu. gbogbo ohun tí jẹ́ ẹ̀tẹ̀ ó kó nínú ìgbésí ayé ẹni ọ̀hún. wal barafu. ẹ̀tẹ̀ ó kó ní inú ìgbésí ayé ẹni ọ̀hún. ìdí aká kẹ́yìn ìgbésí ayé ẹni ó kó nínú ìgbésí ayé ẹni ọ̀hún. wa idha balagha. téèyàn bá wá pé 50 sanatan. téèyàn bá wá pé 50 ní ọlọ téèyàn bá pé 50. layyana Allahu lahu al-hisaba. Allahu akbar. Allahu akbar. lórí ẹ̀sìn wọ́n bí ẹni ọ̀hún sínú ẹ̀sìn ìbẹ̀ lórí ẹ̀sìn títí tó fi pé hamsun ìhun tí ń pé 50 years. tí ń jẹ́ hisaba ọlọ́run bó nìkan mú kú òfò. Allahu akbar. kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀sán tún mẹ́fọ́ wọn. ìṣirò ṣẹ́. torí wọn àmọ́ wọn àmọ́ ọlọ́run ọba ó nìkan ṣe ìṣirò ní fífúyẹ́ fún un. àyà Kùránì ń bẹ lórí àmọ́ má lọ sí ibi àyà Kùránì. wa idha balagha 60 sanatan. kọ́lọ́wọ́n bá máa ṣàì ṣe ìṣirò tó fífúyẹ́ fún gbogbo wa. béèyàn bá wá pé 60 ńkọ́ ibi tá a ti tó nìyẹn. Allahu al-inabata ilayhi. bá a bá tiẹ̀ fẹ́ kà á dé 60 á kà á dé bẹ̀ nítorí Sheikh Sauban bá a lọ níjọ́ Jímọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó yẹ ká mẹ́nu lé níbẹ̀ nìyí àmọ́ èèyàn ó lọ àsìkò básìkò bá ṣe rí. béèyàn bá wá pé 60 ńkọ́. Razaqahu Allahu al-inabata ilayhi bima yuhibbu. ọlọ́run ọba fúnra ara rẹ̀ ni ó ṣe rí ẹni ọ̀hún lọ síbi títúbà ọlọ́run ọba fúnra ara rẹ̀ yóò gba títúbà ẹni ọ̀hún. wa idha balagha. ó ti tó radiyallahu ta'ala. àti kàdé 60. radiyallahu ta'ala. ok àwọn 70 wà ń bí. ó yá tí ọba pé 70 ńkọ́. ghafara Allahu lahu ma taqaddama min zambihi wa ma ta'akhkhara. wọ́n ní ká má kàdé 70 ní àwọn ọmọdé báwọn yàrá mi ò tọ́ ti pé 70 wà ń bí. Allah. àwọn màmá 70. yóò pé 70 yóò ju 70 lọ. آمين. غفر الله له ما تقدم من ذنبه وما bí تأخر. wọn bá wá ń bẹ lórí ẹ̀sìn ọlọ́run ọba tó fi di 70 years lórí rẹ̀ tí ó yẹ tí ó gbò ó ní irú ẹ̀sìn tá à ń sọ o àpẹ àwọn tó ń ṣàmúlò mọ́lá o wọ́n ń pe mùsùlùmí nǹkan mí sì ní kọ̀rọ̀ ọlọ́run ọba ó forí ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ àti àṣẹgbẹ̀yìn jí. ó yá وأحبه أهل السماء. àwọn ará sọ́mọ́ máa nífẹ̀ẹ́ rẹ̀. Allahu akbar. ẹ̀ṣẹ̀ àdó ọjọ́ ìbí ló kù. ẹ̀ṣẹ̀ àdó ọjọ́ ìbí ló kù. ẹ̀dá ni Allahu akbar. الله أكبر. àlọ́ ọgbọ́rù ìkéré. الله أكبر. tí adúrú ń ta ti gbọ́ ká ní Allahu akbar. الله أكبر. àdúrà ọjọ́ bí ni à ń lọ báyìí. àmọ́ kò dá kí ẹ gbọ́ adúrú ọ̀rọ̀ báyìí kí ẹ máa dádúrà padà sí ibi tí adúrú mọ̀ yìí ti jáde. رضي الله تعالى bàbá عنه. wa Agbal Mahbub. رضي الله تعالى عنه. gbogbo ìgbàlọ́ náà ṣe yín ní Masdarul Hikma. ìbùsẹ́lẹ̀ wo ọgbọ́n. nínú ọgbọ́n tí a tún kọ́ lónìí òun ni pé gbogbo ẹni tọ́lọ́run bá ní kó ní ìyá láyé
kó ní bàbá láyé irú ẹni bẹ́ẹ̀ ò tí ì kú ò lágbára pé wọ́n lè pè lábìkú. Allahu akbar. Irú ẹni bẹ́ẹ̀ yóò máa ṣe kí ni o. Ó máa bẹ lọ́ni. àwa bẹ lọ́hùn ọba tó ní gbogbo àsìkò fún bàbá Al-Mahbub ọlọ́mọ sí wọn lábìkú láyé. ọlọ́mọ sí wọn lábìkú láyé. ọlọ́mọ sí wọn lábìkú láyé. àbọ̀ wa bí ọ̀rọ̀ wọn àbọ̀ wa bí àdúrà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lágbára ilé bisimilahi iná àfihàn ọlọ́mọ sí wọn lábìkú gbogbo àwọn tá a jẹ́ ọmọ lẹ́yìn wọn náà ọlọ́mọ sí àwọn náà lábìkú. gbogbo jama náà ni gbogbo jama ọlọ́mọ sí wọn lẹ́yìn. wasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. àwa ti ara wọn kí gbogbo àwọn zawi shakhsiyatil bariza gbogbo àwọn big personality àwọn mayamaya bàákó tí wọ́n jọyìn wa lónìí a kí ìkejì ìyá wa ọlọ́jọ́ bí táwọn méjì jọ ṣọjọ́ bí lónìí aṣẹ́yìnkù Allahu Akbar Abdulhadi a kí ọlọ́mọṣàjáre pẹ́ ẹ̀rẹ́ ni a kí àwọn ìyá wa àgbà nínú ilé àwọn ọmọ mi wà nù ìyá dáadáa ìyá àdùnnú tí ọlọ́run ní kó rí wọn náà mọ flourish bẹ́ẹ̀ wọ àwọn tí ń flourish gbogbo ọlọ́mọṣẹ́ jẹ́ kí a rí pẹ́ àbọ̀ wa bí kíkì yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ nísìnyí gbogbo wa jẹ́ kí a tún jòkó ṣe a fẹ́ ṣe àdúrà fún àwọn ìyá wa kódà bá àti ẹ̀ṣẹ̀ àdúrà mi lónìí gbogbo tí bàbá wa sọ lónìí ó tó ládùúà fún wọn kò sí tí yẹn lè fẹnu bà lónìí pé ọlọ́run wọlé nǹkan báyìí tí ọ̀rọ̀ tí yẹn bá tọrọ òsì ní máa rí bẹ́ẹ̀ kátó wá ní pé à ń bọ̀ wá bí àdúrà wọn ti Yorùbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ àgbẹ̀ àlùfáà wa Nurudeen Sọláhùdín àwọn náà ni wọ́n lìdí wa níbi àdúrà ọjọ́ ìbí náà. gbogbo kí a tún jòkó wa ṣe kí a mú tẹ̀síbáwá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم اللهم صل على سيدنا محمد الفاتح المغفور والكاتب لما سبق ونزل الكبرى الهادي الى صراطك المستقيم وعلى اله قدر العظيم اللهم صل على سيدنا محمد الفاتح المغفور والكاتب لما سبق ونزل الكبرى والهادي الى صراطك المستقيم وعلى اله قدر العظيم اللهم صل على سيدنا محمد الفاتح المغفور والكاتب لما سبق ونزل الكبرى والهادي الى صراطك المستقيم وعلى اله قدر العظيم سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واعلموا انه لا اله الا الله 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 سيدنا محمد رسول الله عليه سلام الله تدعو الله او ادعو الرحمن اياما تدعو فله الاسماء الحسنى ولا تجعل بصلاتك ولا تخافت بها ابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل فكبره تكبيرا قل ادعوا الله او ادعوا الرحمن الله يا رحمن 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 وإذا سألك عبادي عني فإني قريب أجيب الدعوة إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون قريب يا مجيب 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 قريب يا مجيب
مجيب قريب يا 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 مجيب لك فتيا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا 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 وينصرك الله عزيزا وينصرك الله نصرا عزيزا وينصرك الله نصرا عزيزا وينصرك الله نصرا عزيزا وينصرك الله نصرا عزيزا الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فخشوهم وزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل 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 ليس لها من دون الله كاشفة 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 آمين nísìnyí àparapọ̀ a ṣe kùrìsí òkan lápapọ̀ làkọ́díjà àkún kan lápapọ̀ bá a ṣe pọ̀ tó yìí èyí láfi kan lápapọ̀ kùrìsí òun ni àfibẹ́lẹ̀ òun ìṣọ́ ọlọ́run fún àwọn alhaji wa Sheikh Abdulhaji àti ìyá wa almahbuba radiyallahu ta'ala anhu. ìkọlọ̀ jẹ́kẹ́ mi yín ogún Àmín. kẹsì má rí arúgbóró nú ayé Àmín. kẹ má rí àgbákò nú ayé Àmín. kẹ má kó àárẹ̀ nú ayé Àmín. làkọ́díjà àkún tààkì ẹ̀mí gígùn ló wà fún lẹ́yìn tẹ́ bá ti ríṣọ́ ọlọ́run ló jẹ́kẹ́ mi yín wá gùn. Àmín. Ànábì ní gbogbo tó bá ka làkọ́díjà àkún Ànábì ní ikú ti yẹ lórí ẹ̀ńjọ́ yẹn. Allah. àwọn bèrè ara gbẹ gbogbo àwọn tó bá ń kún kọ́ wọn lẹni tí ó bá kún gbọ́ yẹn kò ní rántí kì. Allah. àkè làkọ́díjà àkún gbogbo gbà tẹ́ máa lù láyọ̀ ló jẹ́kẹ́ mi ọlá yín ó gùn. Àmín. lílá fífọkànbalẹ̀ ló wà fún àti rírí ṣe ọlọ́run máṣàjẹ́ máa rí ṣe Àmín. jẹ́ kọ́kàn yóò sì balẹ̀ Àmín. la hawla wala quwwata illa billah. Salatul Fatiha ṣínà ni ọlọ́run kò fi ṣínà fún yín Àmín. kò fi ṣínà fún ọkọ yín kò fi ṣínà fún ìyàwó yín Àmín. fáwọn ọmọ yín Àmín. àti gbogbo àtàwá bí. bismillahir rahmanir rahim. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. اللهم صل على سيدنا محمد الفاتح لما يغلق الخاتم الماء سبق ناس بالأكبر والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره وامتداد العظيم. آمين آمين. الله شيخ عبد الهادي ولي الله ẹgbẹ́ fọlọ́wọ́n àtànẹ́bí. ọkùnrin ọlọ́run. ṣé kí wọ́n ní kí ìyàwó náà dìde báyìí àmọ́ àwọn náà dìde náà ni. kọ́lé mọ́ pa àkẹ́ wọn bẹ́ẹ̀ kání Allahu akbar Allahu akbar. ìyá àmà búba ẹ dúró rárá ẹ lò dáadáa ẹ káwọn yẹn mọ̀ pé ọlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kání alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. ọba ní sẹ́yìn náà ní abẹ́ ké àtiwálù àyà tó gùn jù nínú Al-Qur'an lókùtà fẹ́ ké mẹ́ta náà sì láàkì wọ́n mẹ́ta yẹn àwa papọ̀ á ṣe ní sínú ẹyẹ kan àwa mẹ́ta láàjọ ké àfa Muhammad ẹ gbà máìkì tí yóò já kọ́kọ́ àfa